Africa Content TV. Bọ́lájọ́ kíkan o, Sísíkẹ́mi Bọ́lájọ́ kíkan o, Mọ̀nàṣe Bọ́lájọ́ kíkan, Balùwọ̀ nínú gbẹ́, Àtàwọ̀rẹ́ aláwọ̀ ìjàgbẹ́. Taniwọ̀, wọ́n sọ fún nínú gbẹ́. Àwọn tí ó tẹ̀ wọ́n bẹ̀ ní kòtò. Àwọn tó tẹ̀ wọ́n ti kú wọ́n ti pa káwọn àníwọ̀ o. Ló wá sọ fún nínú gbẹ́ o. Wọ́n dájọ́ òbí kan, balẹ̀ wọn ní dúpẹ́, àtàwọn ọlọ́mọ ìdílé ìjó ọ̀pẹ́ lóde tó kù lájọ́ májò ẹ̀ṣẹ́ tẹ̀wá everybody ẹ̀ṣẹ́ ń kàn. Báyìí náà ni ó bá tó. Báyìí náà ni ara rí. Ẹsẹ̀ máa bọ̀ olówó wa. Anybody náà ni ó bá tó. Ọlọ́pàá ọba iná sísí kẹrẹ àti ti láṣẹ. Wọ́n sọ̀rọ̀ tóbi nínú ìgbàgbà ọ̀hún. Ẹni abákàlà wa ṣoyún. Ẹni tó yá ṣe máa. Àbí ibi díẹ̀. Ẹ má ṣe lóye ní ìjọba. Ẹ má ṣe sísè ìjàmbá lọ. Anybody náà ni ó bá tó. Anybody náà ni ó bá tó. Ọlọ́jọ́ kìí máa bọ̀. Anybody náà ni a ní. Anybody náà la ṣe máa ṣe o. Anybody náà ni a rí. Ìlú ọ̀sán náà pẹ́ bí ó. Àjíbọ́lá kẹwàá jẹba sí àgọ́lọ̀ gáàsù. Ewu fúnni bàbá ọba. Àdìjọ́nà fúnni bàbá. Èmi ò gbàgbọ́ bẹ́ẹ̀ ni mo lè fi hàn mí. Ó ti mọ̀ ní pé sáà ti lè ṣọ́kọ́. Èmi ò gbàgbọ́ báni bá lè dínà mi. Ó ti mọ̀ ní pé sáà ti lè ṣọ́kọ́. Ìgbàgbọ́ bẹ́ẹ̀ni kan lẹ́bi iná, ó ti mọ̀ mọ̀ ní pé sáà tí ó lè ṣe ọgbọ̀gbọ̀. Ìgbàgbọ́ báni bá lè dínà mi. Ó ti mọ̀ mọ̀ ní pé sáà tí ó lè ṣe ọgbọ̀gbọ̀. Ojúmọ̀ ṣe fà, lọ́pọ̀ nílé pàṣẹ àbábí. Ojúmọ̀ ṣe fà, lọ́pọ̀ nílé pàṣẹ ìmọ̀. Ẹ máa ṣe sísè ìpàpà lọ. Anybody náà ni ó bá tó. Anybody náà ni Ọlọ́jọ́ kìí máa bọ̀. Anybody náà ni Anybody náà la ṣe máa ṣe o. Anybody náà ni a rí. Ìlú ọ̀sán náà pẹ́ bí ó. Àjíbọ́lá kẹwàá jẹba sí àgọ́lọ̀ gáàsù. Ewu fúnni bàbá ọba. Àdìjọ́nà fúnni bàbá. Èmi ò gbàgbọ́ bẹ́ẹ̀ni kan lẹ́bi hàn mí. Ó ti mọ̀ ní pé sáà ti lè ṣọ́kọ́. Èmi ò gbàgbọ́ báni bá lè dínà mi. Ó ti mọ̀ ní pé
Prosperity, every move on the America. I don't know I